yẹn bá mi gbọ́rọ̀ yìí within mo kàn máa mú point yẹn mo dẹ̀ máa gé fún yín ẹ̀yin tẹ́ bá mọ fídíò cut ẹ bá mi cut bí ìwọ tó bá dẹ̀ lè tẹ screen record bá mi tẹ screen record láti ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ibi tí mo bá dẹ̀ ti bẹ̀rẹ̀ náà ni kò ti máa record ẹ̀ má yọ kú ńbẹ̀ o má dẹ̀ ṣe kíni máa record lẹ̀ báyìí ìwọ tó bá lè record tó bá mọ screen record má screen record sí kó wá máa mú point yìí kó wá lọ máa play ẹ̀ fún wọn padà. Àkọ́kọ́ ni pé láti November ìran yẹn tí ń bọ̀ láti October November let's say November last year October/November ní ẹ ti bẹ̀rẹ̀ láti máa ṣépè fún Olúọmọ láti máa bú Olúọmọ wọ́n ti ń fi Olúọmọ wé oríṣiríṣi nǹkan láti October November December January February gan ti lọ end February almost more than 3-4 months ni ẹ fi ń bú Olúọmọ tẹ́ ń ṣépè oríṣiríṣi fún Olúọmọ. Olúọmọ ever one day jáde sọ̀rọ̀ pé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn o èèyàn kan ló ń ràn yín. Àwa náà tá wà yìí bí ṣe wà yìí legacy tẹ́ bá lọ wo 4 years tó lọ tẹ́nà Olúọmọ Sego Olúọmọ wọn kì í wọ́n lẹ́nu mi kò síbi tí má dárúkọ Olúọmọ lẹ́ẹ̀mejì má dárúkọ Sego lẹ́ẹ̀kan má dárúkọ wọn léra papọ̀ má dárúkọ wọn léra ẹ má bá mú point dání o. Now nígbà táwọn èèyàn jáde tó ń bú Olúọmọ ńgbà yẹn nítorí pé wọ́n fẹ́ ṣe Sego Nation ojú ìṣáájú náà dẹ̀ ni o wọ́n ṣe ojú ìṣáájú tí gbogbo wọn ń ṣépè kò sí anybody tó caution wọn kò sí anybody tó sọ pé irọ́ ẹ má bú ọ̀rẹ́ mi ẹ má ṣe kinní kan ẹ fi wálẹ̀ ìjà lódòwe nǹkan kan ìjà lódé lónídòwe èmi legacy mi sọ anything ìgbà ẹ̀ máa ní Sego Olúọmọ plus Sego is equal to 1 àárín méjìlá pé ìjà ò gbọdọ̀ ṣẹlẹ̀ láàrin yín nítorí kí nítorí pé àjọ wà ní. Nígbà tí ẹ fẹ́ kọ́kọ́ gba victory alákọ̀ọ́kọ́ ogun yẹn pọ̀ ó lè nígbà ayé gbogbo àwọn tẹ́jọ wà lénìí tó ń ṣe up Sego Nation lénìí ọ̀tá ni gbogbo wọn ń ṣe ńgbà yẹn wọn fojú re wò mí ńgbà tẹ́ ń jẹun wọn fojú re wò mí ọ̀gẹ̀dẹ̀ wo kòkóyè tán ó wá fẹ́ digi burúkú mo mọ̀ káwọn onílàákàyè máa gbọ́ mi tí máa sọ fún mi pé mo contribute sí sitting of Sego bó ṣe wà lórí tó fi jẹ treasurer pẹ̀lú Olúọmọ mo contribute sí we fought the victory together àjọjà ni most especially mi gangan ni mo polówó yín jù fáyé ìjà yẹn ń jà lọ lábẹ́lẹ̀ ṣùgbọ́n mo polówó yín fáyé ó dùn gan ayé gbọ́ ọ̀hún gbogbo everybody gbọ́ káàkiri gbogbo ayé wọ́n gbọ́ gan wọ́n dẹ̀ tẹ̀lé gan Àjàyí dẹ̀ ló jẹ́ ibẹ̀ dẹ̀ ni Sego ló ti mọ́wọ́ sẹ́nu jù láyé wọ́n sọ wípé kò sí ìjọba tí Olúọmọ ṣe ẹjọ́ ṣe ni ẹ̀yin méjèèjì ni tó bá fẹ́ bú ìjọba yẹn wọ́n jọ máa bú yín ni ẹ má máa condemn ìjọba kan fẹ́ nìkan bó ti bẹ̀ kọ́ ni mò ń lọ ẹjọ́ ṣe ni and most ẹlòmíì tí ò mọ Sego mo polówó Sego kọjá kò ń ṣe pé kọ́kọ́ mọ Sego ni mo polówó ẹ̀ tó mọ̀ káàkiri ẹnu ìwé tí má ti dárúkọ Olúọmọ máa dárúkọ Sego ẹnu mi ni mo fi yin Sego fòdìdí ọdún 4 years plus ọdún 4 gbáko kọjá ẹnu mi ni mo fi yin Sego ni mo fi ń pariwo Sego kí ni mo achieve lára yín can you tell me ṣe question náà ni kí ni mo achieve lára yín ó fẹ́ ká sọ̀rọ̀ díbẹ̀ ni àbí personally láàrin bó ṣe máa ń sọ̀rọ̀ pé legacy o pé ẹ máa ń ṣépè kan pé tó bá ṣe kí ní kọ́kọ́ lóun dàgbà rú mọ́ yín lọ́wọ́ ní gbangba wálé ayé ẹ jókòó kẹ́ sọ pé èmi personally o as ọ̀bọ̀ yìí contribute sínú success tá a fi jẹun o torí pé láyé àgbẹ̀dẹ lára gbogbo yín lẹ mọ̀ wàhálà tó lọ ńlẹ̀ ń gbà yẹn wàhálà yẹn lọ gan
a dẹ̀ fa wàhálà yẹn gan one on one kí Sego jókòó báyìí ọ̀rọ̀ tí mo sọ yìí bẹ́ẹ̀bù personal ọ̀rọ̀ là ń bára wa sọ yìí kí Sego wá jókòó pé kí ló ṣe fún mi for that 4 years pé mo ṣe nǹkan fún wọn Legacy pé ó jà pẹ̀lú wa mo dẹ̀ wà pẹ̀lú ẹ̀ sọ nǹkan ẹyọ kan oore kan oore tó ṣe fún mi pé oore ni àbí owó kan ló gbé fún mi kí a lọ gbowó yìí bá sọ pé ẹ̀ẹ̀kan mi ìdè hide owó yẹn ẹ̀ẹ̀kan báyìí ọjọ́ tí mo ṣe rí bá tó ní káwọn òkúrú lọ fún mi lówó òkúrú àti bọ̀dá àdòwò bíi ti láyé ẹ̀ẹ̀kan yẹn èlò lẹ́dọ̀ fún mi jẹ́ èlò níkọ́lẹ̀ fún mi jẹ́ yẹn 200,000 200 ó dẹ̀ tún ní bó tún ṣe bá dé lẹ́yìn fún mi lé mo ti padà lọ mo tẹ̀ ti gbàgbé owó yẹn gan létà ẹ yà sọ pé mi má jẹ́ kí n torí má tún sọ̀rọ̀ yẹn ó tún máa lọ dá nǹkan mi lẹ̀ ó ní ọ̀rọ̀ tó tún bá owó yẹn wà bó ti jẹ́ kí n fún bẹ̀ yẹn ọlọ́gbọ́n máa ń sọ̀rọ̀ ṣẹ́kù ní kò kí n sọ̀rọ̀ tán but Sego personally báyìí one on one ṣàtijọ́ jókòó báyìí ṣe ti fún mi ní nǹkan rí pé gbà àbòsọ fún gbà lágbájá lẹ́yìn ìyẹn o ẹyọ kan yẹn o tún sọjọ́ kan báyìí tó fún mi lórí pé Legacy mo ṣe fún ẹ torí àwọn èèyàn tó máa wà sí social media ó ti jẹ́wọ́ union ó ti gbowó pa ó ti ṣe kinní kan loyalty ju owó lọ ìfẹ́ ó ju owó lọ ìfẹ́ ni mo fi bá yín lò ó mọ iye búlẹ̀tì tí mò ń gbà nítorí tiyín nítorí ẹ̀ oúnjẹ tẹ̀yin jẹ èmi mọ iye búlẹ̀tì tèmi gbà sára ẹ̀yin jẹun èmi ń ṣàwòdì jẹun ìpè sanra n kò máa ń wò yín báyìí àyìnmọ́yọ̀ ọ̀rọ̀ táwọn ọ̀rọ̀ bá ń sọ mi lómi bá ń sọ lórí social media mo kàn máa ń wò báyìí ni but láàárín tí ó bá kù Sego nìkan àti wun àtẹlẹ́dà kó o pé kí ni mo ṣe fún bọ̀bọ̀ yìí ṣé bọ̀bọ̀ yìí deserve nǹkan lọ́wọ́ mi àbí tábàjọ́ sọ̀rọ̀ gbẹ̀gbẹ̀ aláìké ló ṣe máa ní máa wọrí ni yóò máa wọrí Ọlọ́run ló máa ń bá àwọn náwó ẹ jẹ́ ká fi yẹn sẹ́gbẹ̀ẹ́ kan mi ti sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí kò sọ̀rọ̀ èébú àlàyé ọ̀rọ̀ la kò máa sọ after àlàyé ọ̀rọ̀ àwọn ọlọ́gbọ́n máa wá bá wa jọ wọ́n máa bá wa gbé wò wọ́n máa bá wa gbé wò wọ́n máa bá wa yẹ̀ wò kí sọ ká personally kí Sego tẹ́ wò pé bọ̀bọ̀ yìí owó ọ̀tí ẹ̀ Legacy owó ọ̀tí ẹ̀ personally láàrin ẹ̀ pé jẹ́ ń ṣe nǹkan kan fún bọ̀bọ̀ yìí ṣó ṣe fún mi rí láàrin ìwà àtọ̀lọ́run ẹ má parọ́ lẹ́yìn nǹkan tẹ́ ẹ bá ṣe fún mi ẹ má parọ́ nǹkan tẹ́ ẹ bá dẹ̀ ṣe fún mi ẹ má parọ́ mọ́ mi lẹ́yìn ẹ má parọ́ mọ́ mi o ṣùgbọ́n ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn ṣé ti yé ẹ mú yẹn dání bẹ́ẹ̀ ẹ wá mọ ẹlẹ́ẹ̀kejì ni pé mo mọ ọ̀rọ̀ tó dè mí lórí social media mo dẹ̀ mọ ọ̀rọ̀ tó tú mi kò sí anybody tí mo sọ̀rọ̀ sí lórí social media tí mi ò mọ tí mo ń sọ kódà tí Sego bá gbé lọ́ọ̀yà 20 jáde kò ní bọ̀bọ̀ yìí bú mi ó yẹ káwọn èèyàn béèrè pé ẹni tó ń yìn ẹ́ fọ́dún 4 kí ló wá ṣe fún tó wá fi di ọ̀rọ̀ ìjà kí ló dìjà láàrin yín tó fi wá di pé lágbájá yìí tó wá ń bú ẹ kí ló dìjà láàrin yín kò bá má dìjà ẹ̀yin lẹ sọ dìjà kò bá má dìjà ẹ̀yin lẹ sọ dìjà assuming tó bá jẹ́ pé gbogbo ohun tó ń dá wàhálà lẹ́lẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ yín ló ti wà torí pé ẹ fẹ́ jẹun torí pé ẹ fẹ́ débi tẹ́ fẹ́ dé ṣùgbọ́n ẹ tún ti wá débi tẹ́ fẹ́ dé kò yẹ kó síjà mọ́ kí ló tún wá ń fàjà question tó yẹ ká jọ bira wa léèrè nìyẹn àwọn ọlọ́gbọ́n ló máa gbọ́rọ̀ kò ń ṣe ọ̀rọ̀ pé àwa bèèbù ẹ jẹ́ ká má bèèbù ẹ jẹ́ ká sọ reality ọdún 4 kọjọ gbé wa dé kọ́ọ̀tù sí kọ́ wá ní àbọ̀bọ̀ yìí ń bú lágbájá yìí wọ́n sọ pé kí ló ṣe fún tó fi ń bú ẹ tó bá jẹ́ pé ẹni tí ó máa ń mèkì pèsè tí làákà yìí pé tó bá gbà ọ̀bọ̀ tó ń bú mi ẹ ti ẹ̀ pé tí bá jọ wà ní ó yá ẹ ti ẹ̀ pé ẹ ló ṣe bá ń pè mí lórí aago tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ló Legacy ṣe bá ń sọ̀rọ̀ ṣe bọ́ lọ́rọ̀ ni wa tó bá fẹ́ dọ̀là tó bá fẹ́ dé èbú ẹni tó tíyàn dẹ̀ wá débi tó fẹ́ dé tó ti rí ẹni tó fẹ́ gbé kí ló tí ò wá mèkì peace níbo ni mo ti ṣe oríṣiríṣi correction tí peace fi lè wà ní gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bẹ̀tẹ̀ yín gangan lè fẹ́ make peace àwọn tí ò dẹ̀ fẹ́ kẹ́ make peace náà ló wà pẹ̀lú ẹ̀tẹ́jọ́ wà yẹn ibi tí díẹ̀ dẹ̀ ń lọ gbogbo wa máa jọ fojú rí àti Sego àtolú ọmọ o nǹkan tó ń tán lọ́dún eégún aláàgbà náà ṣe máa fàkàrà jẹ̀kọ Ọlọ́run bá ń gbọ́ ọdún mélòó ni 4 years ọdún mélòó ni 8 years ó máa bọ́lẹ̀ lómìnà tó máa dé àwọn tó ń ṣe yéyéyé lé ní gbogbo ayé ẹ tún máa rí wọn ibi tó tún máa ṣe yéyé sí ẹ di pé tó bá ti ń di time tí tẹ́nu ilé náà bá fẹ́ lọ wọ́n tún máa padà gbélé yìí náà ṣe pé wọ́n tún máa tẹ̀lé lòmíì ìgbà yẹn ń bọ̀ ó máa ṣojú gbogbo wa èmi á sọ fún yín ẹ má kí ọ̀rọ̀ mi lẹ̀ ṣe báwọn tó ń pe Sego lénìí
tó ń ṣe léni wọ́n ti padà ṣépè fáwọn kan náà lánàá tó fi tẹ̀lé nìkan léni àwòrán National Union ni wọ́n yìí máa padà gbé tèmi náà ṣépè ojú gbogbo wa lójó máa ṣe ṣebí torí wọ́n fẹ́ jẹun wọ́n ṣe ń gbé Olúọmọ ṣépè fẹ́ nìkan náà wọ́n ti máa gbélé náà ṣépè fẹ́ lòmíì náà bó ṣe máa rí nìyẹn ẹ máa wòran ẹ má kánjú ẹ máa wòran ẹ rí pé gbogbo ọtẹ ń wò yìí alábòsí ni wọn àdéhùndẹ níbi tó ń lọ gbogbo wọn ẹ ti sọ̀rọ̀ kan láì mọye gbà pé wọn ò nífẹ̀ẹ́ ọ̀nà ọdẹ mọ̀ pé wọn ò nífẹ̀ẹ́ òun wàláì wọn ò nífẹ̀ẹ́ wàláì. So now níjọ́ tí mo dẹ̀ ti máa ń sọ̀rọ̀ tẹ́ bá dẹ̀ lọ gbogbo ọ̀rọ̀ mi ti máa ń sọ̀rọ̀ mi ń tọ́ bọ personality mi dẹ̀ ń wọnú lílọ báyọ̀ máa ń sọ̀rọ̀ lórí iṣẹ́ àti ọ̀rọ̀ níbi tọ́rọ̀ bá wà gangan ẹ lè rí mi kí n sọ pé orí ọmọ ẹ dàrú orí ìyàwó ẹ dàrú orí bàbá ẹ dàrú orí kíní nǹkan tó ń ṣẹlẹ̀ gangan tó wà lórí títì nǹkan tó ń ṣẹlẹ̀ ní títì òun ni máa ń sọ ẹ rí pé mi kì í wọ offline mi kì í wọ off bẹ̀tẹ̀ bá lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ táwọn máa ń sọ àwọn máa ń wọ off níbi ẹ ti máa mọ̀ pé wọn ò mọ ohun tó máa ń sọ off náà máa ń wọ̀ bí kọ́ máa gbé ebú kọ́ máa gbé ebú kọ́ àwa máa sọ níbo lọ̀rọ̀ ń lọ gangan. Now ta ló ń fún wa ní topic Sego náà ló ń fún wa ní tọ́pìkì tí gbogbo wa bá ti dákẹ́ àìmọye gbà tábà tọrọ mi bá lọ Kúdẹ̀tì ó ti wá gbogbo miss kọ́rọ̀ lè ṣẹ̀tún gbà mí wá pé àbọ̀ má sọ̀rọ̀ Kúdẹ̀tì ò tí ì dì mí lọ́wọ́ má ti dì mí lọ́wọ́ mú tó ẹ̀mẹ́ta tí Kúdẹ̀tì bá dì mí lọ́wọ́ má ní Kúdẹ̀tì ní kí n má sọ̀rọ̀ mọ́ ní dákẹ́ mo ti dákẹ́ tí wọ́n bá tún ti dákẹ́ yìí náà lẹ́tún máa fún wa tọ́pìkì ó máa ń wù yín kí wàhálà wà tẹ́bá tún ti dákẹ́ o ẹ̀ tó máa rí in the another bí tẹ́bá dákẹ́ like a month tó àṣọ kankan mọ́ wọ́n tún máa lọ wúrọ̀ mi jáde wọ́n lè tún ok ẹ̀yin tẹ́ ní ẹ̀fẹ́ wàhálà tẹ́ máa wà lórí pódíọ̀mù yìí tẹ́ máa sọ pé ẹni tó bá ti gba ẹni tó gbàgbé nǹkan sínú state council wọ́n máa fi kò lè débí báyìí o wọ́n máa fi díẹ̀ṣẹ̀ sí wọ́n máa fi ṣe kinní kan ẹ̀yin lẹ́ ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́ ń mọ́rọ̀ wà lẹ́ mátàmọ́ àtàmọ́ wà ẹ ṣiṣẹ́ ẹ̀yin náà tẹ́ bá ti dé orí National Union ẹ dúró sórí National Union ẹ gbàgbé pass ìjọba tó ti lọ ṣe títí ẹ ṣe tuntun lórí ìjọba tiyín ẹ gbàgbé pé ìjọba tó lọ báyìí lọ ṣe ẹ má throw shade mọ́ don't throw shade tó bá ti ń throw shade wọ ló ń dá you have ẹ wo bí tó bá ti débì kan èèyàn máa ń maintain peace ni Olúọmọ ti jẹ president tó fẹ́ jẹ president alihamdulilayi Sego ti jẹ chairman tó fẹ́ jẹ chairman kí ló tún wá ń fàjà kí ló tún ń fàjà gbogbo tó lè mú controversial àbí tó lè dájà lẹ̀ gbogbo ẹ̀ ló yẹ kí ẹ wò pé ókè mo ṣẹ́tù jà yìí mo lè kó mo fẹ́ tó kó mo dẹ̀ fẹ́ kẹ́ dípìtì kó ṣe kí ni kó wà mo sọ̀rọ̀ kan ní bí ìjọ o mo ní wọn gbà pé Olúọmọ as president torí pé ìjánu sì wà ok tó bá yẹ pé èèyàn tó ní state council the AO state council Lagos state kò sí picture kò sí photo national president yín bẹ́ẹ̀ national president yín kò sí ń bẹ National Union kí ló ń pàṣẹ sáwọn tó kù lẹ́yìn ẹ̀yẹn ó kí ló ń pàṣẹ ó ń pàṣẹ pé mi ò ránṣẹ́ o ẹ̀yin náà ránṣẹ́ agbogbo alájọ ń rí nàá nǹkan tó yàn bá ti gbìn làwọn tó máa tẹ̀lé ẹ náà máa tẹ̀lé ẹ definitely ìwọ kọ́ ló ń àti àstéṣà máa ń fọwọ́n tó wà lẹ́yìn ẹ̀ kọ́ máa tì ẹ́ gbọ̀ngbọ̀ngbọ̀n ni èébú kọ́ ò tí ì sọ̀rọ̀ èébú kẹ́ èmi ò ń bẹ èébú ẹ̀yin lẹ máa ń bẹ èébú ẹ̀yin lẹ máa ń ṣépè ẹ̀yin lè máa ń bẹ èébú tẹ́ bá ti wá bẹ èébú ẹ̀yin ló máa ń ká lára ẹ̀yin lè rọrọ gbọrọ sí Olúọmọ ní thick skin ẹ wo ọjọ́ tó ti ń gbé Olúọmọ bọ even though gbọngàn àti Olúọmọ wà ní kíní ẹ wo oríṣiríṣi èpè tó máa ń gbé Olúọmọ ṣe tó máa gbé Olúọmọ ṣe pé tó máa sọ oríṣiríṣi Olúọmọ fi mọ́ra because ó ti dà kìtàn ó ti wà ní position tó lórúkọ ó dẹ̀ ti wà ní position tó yẹ pé iṣẹ́ yìí oríṣiríṣi ẹ̀gbin lòun máa gbà mọ́ra ẹ̀yin lẹ́yìn ò fẹ́ gbẹ̀gbin mọ́ra hàn lè sọ̀rọ̀ sí yín ẹni tí ò bá dẹ̀ fẹ́ gbẹ̀gbin mọ́ra kó má fẹ́ gbin lọ́yàn má fi ẹ̀gbin lọ́yàn tó bá ti fẹ́ gbin lọ́yàn wọn ò ní fi lọ́wọ́ náà lẹ́kọ̀ọ́ ta ló yẹ kó maintain peace lẹ́kọ̀ọ́ ta ló yẹ kó jẹ́ kí peace wà lẹ́kọ̀ọ́ ta ló yẹ kó wọ́n nu àwọn tí ẹ lọ wo dáadáa náà tẹ́ ẹ bá sọ̀rọ̀ kò sẹ́nibọ̀dì tó máa ń sọ̀rọ̀ tẹ́ ẹ bá mú tọ́pìkì wá fún wa kò sí nǹkan kan tá a bá fẹ́ sọ ẹ̀yin lẹ máa dórí síìtì yín lẹ máa débẹ̀ lẹ máa bẹ̀ sí ní throw shade àbí gbogbo etí sáré àmà ń throw shade tó ń ṣe oríṣiríṣi tó ń ṣe gbogbo ẹ̀ tó ń ṣe kí ló dé caution anybody pé now okay the first thing tí mo rò pé ọmọ pé mo sọ̀rọ̀ gan tí mo rò pé ó máa kọ́kọ́ ṣẹlẹ̀ ni pé bó ṣe dé ipò chairman yẹn gbà okay àti dé chairman báyìí
mi fẹ́ jẹ́ kí anybody trespass lórí national union kó ní kálukú dúró ẹ mọ̀ ọ̀gá yín ẹ má fọ ọ̀gá yín ta yín ẹ dẹ̀ má ṣe kíní kan ní tó bá ti ìgbésẹ̀ tó bá ti gbé làwọn náà máa gbé àwọn máa ṣọ́ ẹsẹ̀ pé irọ́ chairman wa wọn àti national president wọn ti jọba wọn jọ ń pọ́nra wọn lé o wọn jẹ́ kí n yájú oníkálukú máa zip ẹnu ẹ̀ anybody máa ṣe nǹkan míì. But ẹ̀yin lẹ ń fọ̀ bọ́ọ̀lù ọ̀wà ẹ̀ ń gbẹ̀ṣin ní kẹ́ṣẹ́ ẹ̀dẹ̀ ní kẹ́ṣẹ́ má gbé yín ṣubú ta ló ń bá yín now question mi ni pé kí ló ń fàjà ń sìn kí ló ń fàjà it's a very vital question kí ló tún ń fàjà ẹ ti débi tẹ́ fẹ́ dé àwa náà ti débi tá fẹ́ dé kí ló tún ń fàjà it's a question ńlá ni o fáwọn tó lọ́gbọ́n o kí ló tún ń fàjà kí ló tún dìjà kí la tún jọ ń fà ó dà kí lẹ tún bá kí là ń fà kí là tún drag kò yé mi nǹkan tá à ń drag yẹn kò yé mi ẹ ṣáà tún gbẹ́ kòtò yẹn jìn lọ ẹ ń gbé jìn lórí kíni ìjọba yẹn ẹjọ́ ṣe ni ẹjọ́ ṣèjọba yẹn ni okay now tábà sọ ń gbà yẹn pé ń sìn pé ẹ jẹ́ ká bí one question to ask wọ́n sọ ń gbà yẹn wọ́n ní Olúọmọ oko kíní kan ẹ̀yin lẹ ń dárúkọ owó ẹ̀yin lẹ ń dárúkọ fígọ̀ owó Zaria sọ o Zaria ni wọ́n gba òun rí 400 million àbí kíní kan million òun rí ẹ̀yin náà ti ń rí owó yẹn sìn kí lẹ fi ń ṣe ó yẹ ká béèrè lọ́wọ́ tí yín náà owó yẹn àbí wọ́n ní Olúọmọ owó ló máa ń dá gbówó lọ kò fáwọn olówó kò ṣe kíní kan òun nìkan ló máa ń dá kò fún anybody ní kọ́bọ̀ ìjọba ti sin o èlò ló ń fún yín báyìí sùn ìjọba ti sin o ó yẹ kẹ́yìn náà dé orí podium yẹn kẹ́ máa sọ iye tẹ́ ń pa kẹ́ máa sọ iye tó ń wọlé kẹ́ máa sọ iye tẹ́ ń ṣe kíní kó yẹ kẹ́yìn náà máa sọ fún wa náà because ẹ̀yin lẹ ń bà ìjọba àtàná jẹ́ nǹkan tẹ́lẹ̀ fi ń rọ́bìṣì ìjọba àná nìyẹn ok ṣé owó tí wọ́n máa ń dá fún Olúọmọ gbà gbogbo owó tó ń pa ẹ̀ ṣé wọ́n ń dáǹsìn mọ́ gbogbo owó tó ń kó àti tíkẹ́tẹ̀ wọ́n ń dáǹsìn mọ́ àní ẹ má jẹ́ a máa gbẹ́ kòtò jìn ẹ má jẹ́ a gbẹ́ kòtò ok gbogbo owó yẹn tó ń wọlé gbà ṣe bó ti wọlé sọ̀rọ̀ tí yín náà sìn kí náà fi ń ṣe náà fowó yẹn ṣe àwọ àjẹ́ àyùwá owó yẹn ló ń wọlé tẹ́lẹ̀ bó yẹn ṣe sọ pé Èkó lówó wà ṣe rí mí ní slang Èkó lówó wà yẹn nǹkan tó sì máa padà bí ó dọ̀là àwọn tó ń gbọ́ yín náà ń gbọ́ yín ẹ ká máa wò ràn bọ̀ àwa ò sọ pé kò sówó lẹ́kọ̀ọ́ Èkó lówó wà àmọ́ slogan Èkó lówó wà yẹn n tó yìí máa bí a máa rí ohun tí gbogbo owó tó dẹ̀ ń dá fẹ̀yìn náà yẹn owó yẹn ohun tẹ́yìn náà máa fi nǹkan tẹ́yìn náà máa fi ṣe a máa rí àwọn tó ń bẹ̀ yín náà kà wọ́n bá yín kà torí wọ́n sọ fún wa pé 400 million ń wọlé ń gba gbogbo owó yẹn sì ń gbóná ń kó sí sẹ́yìn náà má jẹ́ ń lọ bẹ̀ kó má dàbí kí mo ti ń bọ̀ àníṣẹ́ the time is coming a máa dúró báyìí a máa wò yín dáadáa a máa wò yín o a dẹ̀ máa wò yín kò tí ì sọ̀rọ̀ èbú kẹ àwọn òun bí èbú láti ilẹ̀ tẹ́lẹ̀ yín náà lè máa ń bí èbú ẹ̀yin lè máa ń ṣépè ẹ̀yin lè máa ń bí èbú kẹ́nìkẹ́ bí èbú ẹ̀ ṣe gbogbo àlàyé ọ̀rọ̀ làwa máa ṣe àlàyé ní bàbá ọ̀rọ̀ bí àṣà ọ̀rẹ́ mi ẹ̀mí a ní kò sẹ́rí kò sọ̀rọ̀ now wọ́n ti wá ṣòfin lórí social media ń sìn pé ẹni tí torí pé báwo lọ̀rẹ́ mi ṣe máa ń sọ̀rọ̀ yẹn náà á ní ọ̀rọ̀ wà ọ̀ràn wà tó bá tọwọ́ bọ personality oní personality wọ́n lè gbé ẹ lọ ilé ẹjọ́ ó lè ṣẹ̀wọ̀n lé lórí of course tó bá tọwọ́ bọ personality mi mo lè ní kí lọ́ọ̀yà mi kọ̀wé fún wọn máa gbé ẹ lọ ilé ẹjọ́ ó máa ṣẹ̀wọ̀n wọ́n ṣẹ̀ṣẹ̀ òfin yẹn ti wà ńlẹ̀ tó ti yé but àwọn kan wà bí yóò sìn sorry to say o Ọlọ́run bá ń gbọ́ Ségo ò lè gbé mi lọ ilé ẹjọ́ kó win mi o kò lè win mi torí màá kó gbogbo fídíò jáde màá kó gbogbo fídíò jáde tó ti yé pé àjọ wa ni kí ni nǹkan tó wá ń bí mi nínú kájọ sọ kí ló dá wàhálà lẹ̀ kájọ yànnàná ẹ̀ tó ti yé báyìí so tó bá fẹ́ sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ lórí iṣẹ́ ọ̀rọ̀ títì ok tó bá ń sìn gbà tó ń sọ̀rọ̀ sí pé ẹni tí ó mọ̀ kọ́kọ́ ń pa iṣẹ́ wa so mí mọ̀ kọ́kọ́ ń pa iṣẹ́ yín gbà tí mo dẹ̀ ń dá sí tí mo yìn tí mo ń jà fún yín gbà yẹn mo ń pariwo Ségo inú yín dùn gbà yẹn àbí tájọ wà gba Ségo ní kíní kan bá ṣe bẹ̀rẹ̀ já bá bẹ̀rẹ̀ gbogbo yẹn mi ò mọ̀ ń pa iṣẹ́ yẹn gbà yẹn mi ń ṣiṣẹ́ yẹn mi mọ̀ ń pa ẹ̀ mi ń sí pẹ̀lú yín àdẹjọ́ wa ní o
so tẹ́yìn náà bá travel tẹ́ bá wá sílùú òyìnbó àjọ máa wà ní o tá bá dénú àjọ wà ní o so àgbẹ̀dẹ ò pariwo o àgbẹ̀dẹ ò kín o àgbẹ̀dẹ ò sọ pé ilé ẹjọ́ yá o àgbẹ̀dẹ ò sọ pé mi ò ní gbà o àgbẹ̀dẹ ò pariwo o àgbẹ̀dẹ ò pariwo àjọ wà ní o ẹnu yìí náà mo fi jà fún yín tẹ́ fi jókòó sórí síìtì yẹn gbà yẹn ẹnu yìí náà ni àfijọ wa so tẹ́ bá lé èmi ò ní sọ tèmi torí mi ò ṣàròbó èmi náà ti ṣe fún yín rí tó jẹ́ owó pásánà àti tèmi náà kó máa rókì inú yín bọ̀ tí mi ò bẹ́ nìkankan sọ èmi ò bá èèyàn sọ owó ogún mi èmi náà ti ṣe owó ogún mi ni mo fi rà á ogún mi ni mo fi rà á so wá sọ fún mi dárúkọ èèyàn kan nínú gbogbo ẹni tí mo dárúkọ lórí social media kò sẹ́ni tó lè gbé mi lọ ilé ẹjọ́ nù yín kò sẹ́ni tó lè win mi nù yín kò sẹ́ni tó lè win mi nínú gbogbo àwọn tí mo ti dárúkọ lẹ́yọ kọ̀ọ̀kan ṣé Jébùlọ̀n ló máa sọ fún mi pé mo dárúkọ òun àbí mo bà orúkọ òun jẹ́ tí kò sí tí gbogbo èèyàn ò mọ story ní ojú títì pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ àbí ṣé tọ́ba ni mo fẹ́ dárúkọ ni gbogbo èèyàn ò mọ lórí títì pé báyìí ló ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tọ́rọ̀ bá ti wá ń lọ tó bá ti wá sọ fún yàn pé tó o bá cease fire pé ó yá cease fire má bá anybody jà mọ́ ó dúró nígbà tá a lè sọ tí mo lè rí pé wọ́n dúró tó dẹ̀ tán torchlight mi ò dẹ̀ dúró ọlọ́run torchlight mi ò dúró tí mo tún ti ní àwọn oríṣiríṣi nǹkan míì tí mo tún rí àwọn ìgbésẹ̀ míì tó fẹ́ gbé tí mo rí àwọn nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ní jẹta sí jẹrin gbogbo ẹ̀ ni mo mọ̀ but ọ̀tọ̀ nìyẹn ẹ jẹ́ ká kọ́ tí gíbárẹ́ lu gítòkè ẹ̀ la máa gbé jẹ́ ká sọ èyí tó wà lórí ẹ̀ báyìí ó ní ọ̀rọ̀ tó wẹ́ pé cyber crime wà tó bá sọ̀rọ̀ láti fi dá wàhálà lẹ̀ àbí láti fi ba nǹkan jẹ́ wọ́n máa ní kó wá tún ọ̀rọ̀ tó máa dé kọ̀ tó máa ní pé wá defend ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó bá lè defend má sọ ọ̀rọ̀ tó bá lè defend má sọ so ọ̀rọ̀ tó lè defend òun ni kó sọ tí wọ́n bá sọ̀rọ̀ ìwọ tí mi ò búrí àìmọye ẹlòmíì ìwọ tí mi ò búrí mi ì ṣépè fún ẹ rí mi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ rí èmi àti òjò ní kankan pọ̀ rí mo lè gbé ẹ lọ lé ẹjọ́ mo lè tì ẹ́ mọ́lé mo lè fọlọ́pàá mú ẹ mo lè rán ẹ lẹ́wọ̀n mo lè ṣoríṣiríṣi fún ẹ torí wọ́n máa béèrè lọ́wọ́ mi pé ṣé mo bú ẹ rí àbí mo dárúkọ ẹ rí àbí èmi àti ẹjọ́ sọ́ńtẹ́mi àti ẹjọ́ dàpọ̀ kí wọ́n wá sọ fún mi pé mò ń gbèjà ọ̀gá mi ni ọ̀gá ẹ ò ní gbà ẹ lẹ̀ nígbà tó bá dẹ́wọ̀n ọ̀gá ẹ ok ọmọ abẹ́rẹ́ lọ́wọ́ ẹ pé ṣọ́ọ̀gá ẹ ló ní kó sọ báyìí tó bá yẹ pọ̀ ọ̀gá ẹ ló ní kó sọ báyìí ó ti tán gbà yẹn bẹ́ẹ̀ tó bá béèrè lọ́wọ́ mi kí ló ṣe èmi pẹ̀lú ọ̀gá èmi ọ̀rọ̀ wà tó clear tó clarify tí proof wà lóríṣiríṣi dáadáa àwọn bíbí ò tiẹ̀ mọ ọkàn ṣá wọn tiẹ̀ mọ ọkàn ṣá bọ́mí ní èmi lèmi máa ju lẹ́gọ́fà fún yín ẹ̀yin lèyìn máa tẹ̀lé lẹ́gọ́fà mi mo dẹ̀ ti ń jù ú lẹ̀ ọ̀rẹ́ kò tí ì yá máa ju lẹ́gọ́fà lẹ̀ máa tẹ̀lé wọn ẹ̀ tó bẹ́ẹ̀ ṣé ó gbọ́ àwọn ṣé èmi kọ́ ni mo pe tí n bá pè yín lẹ́ran tí n bá pa àwọn followers lẹ́ran èmi kọ́ ni mo pè yín lẹ́ran gbogbo owó wà lórí fídíò ń bẹ ọ̀gá yín ló pè yín lẹ́ran ẹ̀yin ẹran dẹ̀ máa jáde tẹ́yin ẹran bá dẹ̀ jáde tẹ́ bá tú jáde ẹran náà ní yín ẹran máa ṣèṣe ẹran máa ṣèṣe ẹran torí ẹran ní torí pé èmi kọ́ ni mo pè yín léwúrẹ́ ẹni tó pè yín léwúrẹ́ náà ló máa sọ pé ewúrẹ́ ni sọ ẹni tó dẹ̀ pè yín léwúrẹ́ náà ló máa fẹ́ ṣe pa irọ́ ẹ̀ ń ṣe ewúrẹ́ o a ní tí wọ́n rí èyí tó wá ṣẹlẹ̀ ní Mushin recently torí mi ní jẹ́ kí táìmù lọ yìí tó ṣẹlẹ̀ ní Mushin recently kò sẹ́ni tí ò ń ṣe mistake Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n bá ṣe mistake I'm sorry for this kankan anybody ló lè ṣe mistake èèyàn máa ń swallow pride yẹ tó bá tiẹ̀ ní bá ní mo wá ṣe Mushin torí pé mo wá náwó yàn ní Mushin Mushin ò ń ṣàdúgbò yìí Mushin ò ń ṣàdúgbò yìí ọ̀rẹ́ mi mo sọ pé mo nọ̀sẹ̀ méjì ní ọmọ Mushin ní mi ọmọ Surulere ní mi ìyá tó bí mi Mushin lọ bí sí alásàlátù lọ bí ìyá mi sí so kí ló wá sọ èmi àfọmọ tó bá fẹ́ gbọ́ tàn sórí bí ìdí òro ṣe jẹ́ bí ìdí òro bó ṣe jẹ́ sí Mushin torí ìdí òro kì í ṣojú Mushin gangan ìdí òro kì í ṣojú Mushin so
tó bá ń wo ojú mo ṣe máa bọ̀ látẹ̀wọ́ lára máa bọ̀ ní gbogbo àwọn kúṣe yìí nǹkan ó ti yé máa bọ̀ lọ́lọ́run tó sìn máa bọ̀. So tí bí Ìjíròrò ṣe jẹ́ sí Mushin bẹ́ẹ̀ náà ni Ìjẹ̀ṣà ṣe jẹ́ sí Mushin. Bóyá ló mọ̀ pé Ìjẹ̀ṣà tẹ̀dó tó ń wò yẹn ni Mushin parí sí. Àbó mọ̀ pé ìtì rẹ̀ wọnú Ìjẹ̀ṣà ó mọ̀ ara Mushin ni. Bóyá o mọ̀ kan sọ fún ẹ pé ara Mushin ni. Báńdì àwa làwa wà lẹ́nu báńdì tó dùn. Báńdì mẹ́ta ni mo dì mú pa. Báńdì tí mo wà lé gan tó ó jù bẹ́ẹ̀ lọ gan. So kò sí mo máa ń sọ pé kò síbi tí mi ò jẹ̀ sí níbi báńdì yẹn tó bá wò wá wo Mushin tó bá ti dé inú Ìjẹ̀ṣà yẹn náà ni o. Ibẹ̀ ló máa bá lọ pákó. Máa wọnú Àgùdà lọ. Nínú Ìjẹ̀ṣà yẹn náà ni o ló lọ sọdá ló tún máa lọ ní báńdì pẹ̀lú ọ̀nà Mile 2. Nínú Ìjẹ̀ṣà yẹn náà ni o ló tún ní Mile 2 pẹ̀lú Sọ̀lọ̀. Nínú Ìjẹ̀ṣà yẹn náà ni o ló tún ní báńdì pẹ̀lú Sùúrùlérè. Nínú Ìjẹ̀ṣà yẹn náà ni o ló tún ní báńdì pẹ̀lú Mushin. Ó rí pé áńgù tó wọnú ìlú yẹn pọ̀ gan ni mo ṣe ń jẹ́ kìnìún ẹnu bodè. Tó bá rẹ́ lómi tó bá kàn fún sókè tó ń jẹnu tó ń sọ̀rọ̀ lẹ́yìn tó ń sọ pé kíní kan legacy Ọlọ́run wọn jánu lẹ́yìn ni irọ́ ni wọ́n ń pa wèrè mọ́kọ yẹ́. Ọ̀rọ̀ yìí dẹ̀ clear déka tó wá rí ibi tí mo wá jẹ̀ sí yẹn wọnú pákó Àgùdà ni o. Wọ́n mọ̀ mí bí ẹni mo wọ́n dẹ̀ mọ̀ wéètì mi àjọ mọ́ra wa àdẹ̀jọ ríra wa dáadáa. Wọ́n dẹ̀ mọ̀ ìgbà yẹn wọ́n dẹ̀ mọ̀ títí wọnú orílẹ̀ lọ́dọ̀ àwọn cellular orílẹ̀ àwọn champion orílẹ̀ lọ gbogbo wọn àjọ débẹ̀ àmọ̀ débẹ̀ gbogbo àjọ ríra wa àjọ mọ́ra wa dáadáa. Wọnú Mile 2 lọ kọ́lọ́ bá mi fọ̀run kẹ́ Àgùlù Sálàmì gbogbo wọn bẹ́ẹ̀ Kàbóńgò gbogbo wọn àjọ mọ́ra gbogbo àjọ yí wọnú ara wa dáadáa. Tó wọ dáadáa. So tọmọ kan bá lókun lé di òun lọ́n tó bá ń fò sókè lé níwẹ̀ ìgbà ló nígbà ni. Ìgbà ló nígbà ni. So kò dẹ̀ sí kámàrà àwọn àjọ bí ewé ọ̀dọ̀ àwọn kan bá fò legacy yẹn kẹ̀ wọ́n bíire kò tó bẹ́ẹ̀ irọ́ ló ń pa wọ́n ń jó àjọ bí ewé lásán ni wọ́n. Tó bá dẹ̀ sọ pé nínú ìlú àbí èèyàn máa sọ pé wọ́n forí gbẹ bẹ́ẹ̀ jẹ́ ká dákẹ́ ṣá Ọlọ́run ló bá tó lágbára tó dẹ̀ máa ń dúró tí ẹ̀dá kọ́lọ̀ má padà lẹ́yìn gbogbo wa. Ṣùgbọ́n ọ̀rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ àlàyé ni kákọ̀ máa ṣàlàyé. Kákọ̀ ṣàlàyé kálàyé yẹn dẹ̀ kún wẹ́rẹ́. Àwa kọ́là àní mo tún padà sórí question mi tí mo tún ní ilé padà. Kí ló ń fàjà? Kí ló dájẹ́? Okay, ká wá gbọ́ pé Sego nation Olúọmọ nation. Ó dá Olúọmọ ti di president, Sego ti di chairman. Kí ló tún fàjà? It's a question. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa. Ẹ jẹ́ ká béèrè question lọ́wọ́ ara wa. Kí ló tún fàjà? Why not peace? Ta ló ń dá wàhálà lẹ̀? Ta ni ò fẹ́? Ta ni ó ń ruga? Kí ló ń dá wàhálà lẹ̀? Ta ni ó ń dá wàhálà lẹ̀? Ó dá ta ló máa gbà fúnra wọn? Ṣé Olúọmọ ni kó wá fa balẹ̀ kó wá gbà fún Sego state chairman ni àbí Sego ni kó gbà fún national chairman káwọn méjì jọ máa rò pọ̀ lọ? Ta ló yẹ kó wọ̀nù àwọn tiẹ̀? Ta ló kọ́kọ́ make speech? Ta ló yẹ kó give peace speech ní gbogbo Èkó níbi tí wàhálà ti ṣẹlẹ̀? Ta ló ń dá wàhálà lẹ̀? Ta ló ń jẹ̀bi? Kí ló ó dà kò sẹ́ni tó jẹ̀bi ẹ má yẹ kó má dàbí káwọn dẹ́nìkan lẹ́bi. Kí ló ń fàjà? That's major point. Kí ló ń fàjà gangan? Kí ló tún fàjà? Ẹ ti débi tẹ́ fẹ́ dé. Kí ló tún fàjà? Ṣá bara wa jà sí nǹkan kan mọ́. Kí ló ń fàjà gangan? Let's ask ourselves. Kí ló ń fàjà yẹn gangan? Ibẹ̀ láti máa láṣẹ jù. Ibẹ̀ làwọn tó ń gbọ́ wa àwọn onílàákàyè ní around the world ló ti máa mọ̀ pé now you are talking sense. Kí ló ń fàjà pé ọ̀nà bẹ́ẹ̀ ṣe kí ni Olúọmọ ti di president. Okay. Sego ti di chairman. Kí ló tún díjà lẹ̀? Okay. Ẹ jẹ́ ká tún wá lọ. Kí ló tẹ́ any chairman gbà tó Olúọmọ máa di chairman nígbà yẹn lọ́hùn gbogbo àwọn tó ṣe léṣe gbogbo àwọn tó dìtẹ̀ gbogbo àwọn tó ṣe kinní kan ó dáríjì wọn fún gbogbo wọn lóúnjẹ. So ẹni tí ò bá ti wá belong sẹ́yìn any chairman tó bá dórí ipò tó bá ránró kò ní ìjókòó yẹn ò ní rọ̀ lọ́rùn. Èèyàn ò kí ń ránró. Èèyàn máa ń make peace. Ó máa call fún peace. Ó máa gbé kí ni kí n ṣe? Okay, jẹ́ ń ṣe báyìí. Má gbà táwọn tó lò àsùnwìngì kan máa tiẹ̀. Ẹni sọ fún mi kí má jẹ́ káwọn pípò yẹ. Ọ̀rọ̀ àgbà ni ọlọ́gbọ́n ló ń gbọ́. Ọ̀rọ̀ àgbà ni ọlọ́gbọ́n òun ló ń gbọ́. Àníṣe
mo tún padà mo ń nagi question yẹn Olúọmọ ti di president Sego ti di chairman kí ló tún fàjà. This is the question. Ṣó yẹ kó tún dájà lẹ̀ wọ́n ti pín wọ́n ti ní àbí pín ire láàrin kí ló tún dájà lẹ̀ ṣé on ti tẹ́ bá ṣá bring bobo ìwálẹ̀ ṣá fẹ́ sọ dẹni ẹ̀tẹ́nu ayé kò dẹ̀ lè tẹ́. Question ni o question yẹn lọ fà gan kí ló ń fàjà kí ló ń dá wàhálà lẹ̀ kí ló tún dìjà kí la tún fà mọ́ra lọ́wọ́. Why not peace in everywhere? Kí ló dé tí ò sí peace kí lẹ̀ ń wá kí lẹ̀ fẹ́. So ọ̀rọ̀ Mushin tẹ́ lọ sí Mushin tẹ́ lọ ó ní mini ó dẹ̀ ní reason a máa play àti bá yín cut video lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa quote here. You said and I will quote. A máa mú wá. Ṣé mo pé ibi tẹ́ ń lọ gongo ti jẹ́ kó yé wa nígbà tó ń sọ̀rọ̀ wọ́n ní reference la máa make Mr. Johnson kolon fonu ke Mr. Johnson ṣojú èmi Mr. Johnson nígbà tí Mr. Johnson ṣe chairman èmi náà wà chairman wọ́n wà bí godfather fún wa gbà yẹn wọ́n ní Mr. Johnson jẹ́ assistant secretary ní state wọ́n jẹ́ branch chairman ní Mushin wọ́n yọ Mr. Johnson ní branch wọ́n yọ kúrò ńbẹ̀ ó dẹ̀ ń control state yẹn lọ so táwọn yẹn bá dé state wọ́n máa ṣe trial fún táwọn yẹn náà bá débẹ̀ òun refer sí Akeem no case ni alẹ́ má dá wàhálà lẹ́yìn lẹ́ ń sọ ọ̀rọ̀ tó wà máa dá wàhálà lẹ́ ẹni tó bá ti fi jẹ olórí ṣe yín náà àwọn Fáṣọjọ́ mílíọ̀nù rẹ̀ bẹ́ẹ̀ kọ́ lólórí ṣe ń hùwà pé mi Akeem no case ó jẹ́ state officer nínú state ó possible wọ́n lè yọ Akeem no case o ní Mushin o bẹ́ẹ̀ tí wọ́n ní yọ ní state owó ilẹ̀ ń pa àwa tẹ́ ń bá sọ̀rọ̀ náà ń gbọ́rọ̀ yín ta ló ń dá wàhálà lẹ̀ kí ló ń fàjà ta là ń bájà kí ló tún ń ṣẹlẹ̀ ẹni tó fẹ́ jẹ president ti jẹ president ẹni tó fẹ́ jẹ chairman ti jẹ chairman kí ló tún ń dìjà. Okay now ẹ mọ̀ pé nínú Mushin ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ká ní pé nígbà tẹ́ kọ́kọ́ fẹ́ gbégbèsè pé bàbá wọn ní kí wá nọwọ́ Amani nínú Mushin tí bàbá bá ní àwọn gbé gbogbo Mushin lé Amani lọ́wọ́ ẹ̀yin kọ́ lẹ máa wá nọwọ́ wọn. Mr. Sego ẹ̀yin kọ́ lẹ máa wá nà ọwọ́ Amani ní Mushin pé Aṣíwájú Sanwó-Olú bàbá Aládò wọ́n ní kó lọ gbé gbogbo àṣẹ Mushin lé ọwọ́ kò sí chairman tó dánrú ẹ̀ wò kò sẹ́ni tó ṣe pé ẹni tó máa control Mushin rè tó bá sọ bẹ́ẹ̀ wọ́n lè sọ bẹ́ẹ̀ fún yẹn káwọn ọmọ Mushin lọ náwó ara wọn sókè fúnra wọn kọ́mọ Mushin lọ náwó Mushin sókè fúnra wọn kọ́mọ Èkó lọ náwó ọmọ Èkó sókè fúnra wọn ẹnìkan ò lè wá sádùúgbò bí ẹni tó bá lọ sádùúgbò bí kan tó nígbà tá máa fi ṣe olórí inú àdúgbò rẹ ẹni yẹn ló fẹ́ lọ dá wàhálà lẹ̀ ẹ jẹ́ ká máa ronú nǹkan tá bá ń ṣe ẹ jẹ́ ká ronú tí èèyàn bá ń sọ ọ̀gá ọ̀rọ̀ tí n bá sọ mi lè kó jẹ́ pride mi ni mi ò lè swallow pride mi ni no gbogbo yẹn ò kí ń ṣe wèrè ọ̀rọ̀ yẹn bí gbogbo ọmọ Mushin nínú ni Ọlọ́run àfi tí wọ́n bá sọ ọ̀dọ́ bá kọ̀ dákẹ́ gbogbo all ọmọ Mushin all over the globe wọ́n deserve apology lórí nǹkan tẹ́ ṣe yẹn o Mr. Chairman gbogbo Mushin deserve apology Ọlọ́run gbogbo Mushin deserve apology ọmọ Mushin ni mí wàláì ọmọ Mushin ni mí ọmọ Surulere ni mí ọmọ gbogbo mi bẹ́ẹ̀ torí mi báyìí Mushin lọ fi sọlẹ̀ sí àgẹ́bẹ̀ bá ẹnìkan jáde kó níbi Mushin kọ́ lọ bí mi sí kí bàbá ńlá ẹnìkan jáde kó ní Mushin kọ́ lọ bí mi sí kó wá sọ kí n wá pàtàn fún kó wá sọ bóyá mo bí tí ìyá mi bí mi sí bí o mọ ẹni tó gbẹ̀bí mi bí o mọ bí tó fojú mi sọlẹ̀ sí ó ti yé ọmọ Mushin ni mí Òṣòdì ni mo ti jáde primary school mi Òṣòdì ni mo ti jáde secondary school mi ṣó ti yé now káwá tó wá bu ọmọ Mushin kù ó díjú kù gbogbo ọmọ Mushin ìgbà tán tún wá ń nawọ́ èèyàn sókè ní Mushin kò tiẹ̀ wá tọ́ sí gbogbo ó tọ́ sí bára ń pàkúta ìrẹsì ń pàkúta wá tọ́ sẹ́nu ní bára Ibrahim Alaba Ibrahim kẹ̀ káti ẹ̀ gbọ́ pé Lagos Island àti Mushin wọ́n jọ ń gé ṣe mọ̀ pé Lagos Island àti Mushin ò kí fẹ́ gbà fúnra wọn tàbájẹ́ ń wo union ibo ni union ti ń bẹ̀rẹ̀ bọ̀
Mushin Lagos Island náà ni mo Èbúté Èrò kankan tó ti yé. So ẹ ká bá tiẹ̀ wá gbọ́ ká wá wo Alábà ńlẹ̀ ńbẹ̀ Alábà kéèyàn wá láti Alábà kó wá máa nawọ́ èèyàn sókè ní Mushin lápá ọ̀tún Ségo nawọ́ sókè Ibrahim Alábà náà nawọ́ lápá òsì Ibrahim Alábà níbo ìwọ mo òtè Ibrahim Alábà wọn náà wá nawọ́ èèyàn sókè ní Mushin orí dínkù ọmọ Mushin gan Ọlọ́run orí dínkù ọmọ Mushin gan Ibrahim for all people níbo torí tí ó bá sí pé tí ó bá sọ̀rọ̀ National Union bó ṣe jẹ́ ṣé irú Ibrahim yẹn máa wá sí Mushin pé òun fẹ́ wá nawọ́ èèyàn sókè ní Mushin òun náà nawọ́ èèyàn sókè ojú ṣáájú dẹ̀ ní irọ́ dẹ̀ ni ọmọ Bàrúwá ní òun ṣọmọ Ségo irọ́ ló ń pa gbogbo yín làṣírí yín ti máa tún mo ní yín lọ́wọ́ mi tí kò tí ì yá Ọlọ́run gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àní a sì máa ṣàwọn ẹ́písòdù kọ̀ọ̀kan tí gbogbo yín náà máa padà rí irú Ibrahim yẹn náà wá láti odidi ọmọ Alábà ọmọ Mushin wọn á gba etí ẹ̀tẹ̀ irú Ibrahim yẹn náà wá sí Mushin òun náà wá nawọ́ yẹn sẹ́kẹ̀ ẹ̀ń dá yín tẹ́lẹ̀ no wọ́n náà lẹ́fẹ̀ẹ́ dálẹ̀ tí baba Aládò bá fẹ́ yànyàn ní Mushin pé tó ń fẹ́ lélẹ̀ wọ́n ní bọ́ ṣe máa ṣe ọmọ Mushin ló máa nawọ́ ọmọ Mushin sókè nínú àdúgbò wọn bẹ̀ tán bá gbà fúnra wọn kó forí lálẹ̀ fúnra wọn á pàṣẹ a máa rí ibi tí bàbá ti pàṣẹ bá ti sọ pé lágbájá báyìí èmi o Aládò àbí ṣebí lẹ́yìn ìgbà tán lọ sọ́dọ̀ bàbá Aládò kí ni bàbá sọ ó yẹ ká máa ní wá jáde kó sọ ohun tí bàbá sọ ẹ̀yin ni kẹ́ má dá wàhálà lẹ̀ a ó dà lọ́mọdẹ̀gbẹ́